Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa tẹ̀síwájú pẹ̀lú àlàyé mi, ṣùgbọ́n lónìí màá máa ṣàlàyé fún ọ bó ṣe lè ṣe surd eléyìí tó ní bracket nínú. Nínú fídíò tó kọjá a ti gbọ́ àlàyé bó ṣe lè rationalizing tí a pè ní denominator. Má gbàgbé mo ní pé rationalizing ni pé kó jẹ́ pé ó gba radical kúrò nínú kíni o, nínú nọ́mbà kan. Àjásí pé tó bá ní denominator kan tó wá fẹ́ rationalize ẹ̀, so tó dẹ̀ nírúfẹ́ nǹkan báyìí ní denominator, òun náà ní pé ó máa multiply rẹ̀ pẹ̀lú irú nǹkan báyìí. Má gbàgbé pé tó bá multiply root a tó ń rí yìí pẹ̀lú root a tẹ́lẹ̀, ó rí pé a ni ó fún ọ. Àjásí pé tí n bá fẹ́ gbà sọ radical kúrò lára a, èyí tí mo lè ṣe náà ni pé kí n ṣe kí ni o, kí n multiply radical òun pẹ̀lú rẹ̀ náà gangan. Jẹ́ tí eléyìí bá yé wa, bó ló ṣe lè ṣe surd eléyìí tó ní bracket. Surd eléyìí tó ní bracket, a lè expand òun náà bákan náà gẹ́gẹ́ bá a ṣe máa expand àwọn iṣẹ́ tá a máa ń ṣe ní algebra. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó rí pé tí n bá nírúfẹ́ nọ́mbà báyìí, láti ṣe irú rẹ̀ kò le rárá. Òun náà ni pé kí n ṣe tí a ń pè ní multiply out. Òun náà ni pé ọyọ kan yìí 3 yìí ó kí n fi multiply àwọn arákùnrin méjèèjì tí ó máa fún mi ní 3x plus 3y. Bákan náà ló ṣe mọ ṣe ti surd náà eléyìí tí ó bá ní bracket nínú, ṣùgbọ́n tí ó lè tó gbọ́dọ̀ kíyèsí òun náà ni kíni o, òun náà ni òfin eléyìí tó dìmọ̀ mọ́ surd. Má gbàgbé àwọn òfin náà. Òun náà ni pé ó lè máa multiply tàbí kó mọ divide surd tó bá jẹ́ pé radical n tí ń bẹnu radical nǹkan náà ni, kódà kó mọ jẹ́ kan náà. Bí àpẹẹrẹ tó bá ní root 3 àti root 4, ó rí pé n tí ń bẹnu àwọn radical wọn ò jọ dọ́gba o, ṣùgbọ́n ó tún lè multiply wọn náà. Ṣùgbọ́n kó tó lè mọ ro nọ́mbà surd méjì papọ̀ tàbí kó tó lè mọ yọ wọn kúrò nínú ara wọn, ó gbúdọ̀ jẹ́ pé eléyìí tó jẹ́ pé kíni o, n tí ń bẹnu radical wọn ṣe kíni, ó dọ́gba. Ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ kó lè gbọ́ àlàyé n tí mò ń sọ yéké. Àpẹẹrẹ, simplify root 3 plus root 5 into 2 root 3 plus 3 root 5. Láti ṣe eléyìí kò le rárá. Òun náà ni pé kó expand bracket yẹn. So ó dẹ̀ lè lo ohun tí a ń pè ní FOIL method. FOIL method náà ni pé kí ni, kọ́kọ́ mú talákọ̀ọ́kọ́ kó fi multiply àwọn méjèèjì yìí. Lẹ́yìn náà kó mú kí ni o, èyí tí ń bẹ ní àárín kó fi multiply tó ní parí. Ó yá, ó rí pé tó bá fẹ́ ṣe irú ẹ̀, yóò mọ jẹ́ kí ni o, root 3 times 2 root 3. Má dẹ̀ gbàgbé mo sọ fún ọ pé tó bá fẹ́ multiply, ó mọ mú ikọ̀ nọ́mbà ó fi multiply ara wọn, ikọ̀ radical ó fi multiply ara wọn. Ó rí pé ikọ̀ nọ́mbà eléyìí òun ni 1, ọkàn parẹ́ mọ́lá ni o. Ikọ̀ eléyìí náà òun náà ni 2. Ó rí pé tí n bá ní 1 times 2 yóò máa fún mi ní kíni o, 2. Ikọ̀ radical, that is root 3 times root 3. Root 3 times root 3 kí ni ó máa fún mi, 3. Má gbàgbé root 3 times root 3 3 ni. Root a times root a lòun náà mọ̀ jẹ́ o. Root gàfárì times root gàfárì ni ó mọ̀ jẹ́. So ti wá báyìí. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ó yá, ó tún mú ọyọ kan yìí náà ó tún fi multiply tẹ́lẹ̀ kejì. Ó yá, tó bá dẹ̀ fẹ́ multiply, má gbàgbé nọ́mbà pẹ̀lú nọ́mbà, ikọ̀ radical pẹ̀lú ikọ̀ radical yóò mọ jẹ́ kí ni, 3 times 1 3 times root 15. So yé wa bó ṣe jẹ́ root 15, root 3 times root 5. Ó yá, ó tún mú eléyìí náà, eléyìí times eléyìí, ikọ̀ nọ́mbà pẹ̀lú ikọ̀ nọ́mbà, ikọ̀ radical pẹ̀lú ikọ̀ radical, wọn ó jẹ́ kí ni, plus 2 root 15. So yé wa bó ṣe jẹ́ 2 root 15. Then ẹlẹ́ẹ̀kẹta, ikọ̀ eléyìí pẹ̀lú ikọ̀ eléyìí yóò jẹ́ kí ni o. So 3 times 1 sọ pé 1 ni, 1 times 3 3 times root 5 times root 5 yóò mọ fún mi ní kí ni, 5. Ìjẹ́ tí ó bá ṣe síwájú sí, ó gbé yóò mọ fún mi ní 6 plus 3 root 15 plus 2 root 15 plus 15. Ó gbé tó bá pa àwọn eléyìí tó jọra wọn papọ̀, eléyìí ó mọ fún mi ní 6 plus 15 plus 3 root 15 plus 2 root 15. Ó yá,
jẹ́ tó bá ṣe síwájú sí kí ni 6 plus 15 yóò mọ̀ fún mi ní 21 plus ó rí pé 3 root 15 plus 215 wọ́n jọ ní ìkọ̀kan náà ní 15 so ajá sí pé yóò mọ̀ jẹ́ kí ni 5 root 15 bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ òun náà ní pé kí ni oníbáàgì mẹ́ta àti báàgì méjì àfiwé eléyìí pẹ̀lú báàgì tó bá rò wọ́n papọ̀ yóò mọ̀ fún mi ní báàgì 5 ìjẹ́ tí eléyìí bá yé wa jẹ́ tún fún wa ní àpẹẹrẹ mìíràn àpẹẹrẹ eléyìí tí ó jẹ́ ìbéèrè WAEC evaluate without using tables. Evaluate without using tables. 5 root 2.5 minus root 10 root 0.4. Láti ṣe léyìí náà kò le rárá, òun náà ni pé kó multiply out kó expand wọn. Ó yá, ajá sí pé lè ó jẹ́ 5 times this. Má gbàgbé number pẹ̀lú number radical pẹ̀lú kíni o radical yóò mọ̀ jẹ́ 5 times 2.5 times 0.4 so ti wá yá ó tún mú ẹlẹ́ẹ̀kejì náà bákan náà wẹ̀ pẹ̀lú eléyìí náà yóò jẹ́ minus 10 multiplied by 0.4 jẹ́ tó bá ṣe síwájú sí ilé yóò jẹ́ 5 times ó yá má wulẹ̀ dá rẹ láàmú gbélé yìí sí decimal yóò mọ̀ jẹ́ 25 over fraction 25 over 10 times 4 over 10 then minus 10 times 4 over 10 nígbò yẹ pọ́n láti àgbùdọ̀ lo tébù mọ́ gbàgbé o lè lo tébù rẹ láti fi wá square root tẹ́lẹ̀ ṣùgbọ́n bùkátà láti lo tébù bíbá ìtorí wọ́n ní àmọ́ lò ilé ọmọ jẹ́ 5 times 100 25 times 4 is 100 over 100 minus olùgbélé ìgera wọn yóò kù 4 níbi àbí jẹ́ tó bá ṣe síwájú sí ilé ó jẹ́ 5 times 1 ní yóò jẹ́ root 1 minus root 4 ó rí pé root 1 náà ni 1 times 5 minus root 4 2 ajá sí pé yóò mọ̀ fún wọn ní 3 ó rí pé kò lè rárá ó rí pé à ń multiply out náà ní ṣùgbọ́n ó fi tàǹtẹ̀lé òun náà ní pé kí ni òfin surd ìjẹ́ tí eléyìí bá yé wa kí ni àwọn à ń pè ní conjugate surd ẹ jẹ́ á lọ bẹ̀ so kí n má fi fọ̀rọ̀ gùn rárá tó bá ní root a plus root b tó sì ní root a minus root b ó rí pé ìkankan náà la kọ ṣùgbọ́n tó yàtọ̀ ní pé n tó dá wọn láàrin plus ló délé láàrin minus ló délé láàrin tó bá ní irúfẹ́ nọ́mbà méjì papọ̀ báyìí òun náà là ń pè ní kíni o conjugate ara wọn àyà sí pé conjugate nọ́mbà yìí báyìí òun náà ní conjugate yìí so àǹfààní conjugate náà wà ní pé tó bá multiply conjugate méjì papọ̀ gẹ́gẹ́ bí eléyìí root a plus root b root a minus root b tó bá multiply àwọn méjèèjì papọ̀ yóò mọ̀ fún wọn ní kíni o rational number that is radical wọn yóò ṣe kíni yóò pòórá bí so ti yé wa báyìí so ọ̀nà tá a mọ̀ ń gbà àǹfààní rẹ̀ náà ni pé tá a bá fẹ́ kí radical ó pòórá tá a bá fẹ́ rí mọ́ nínú ọ̀rọ̀ òun náà nípa lè ṣe kíni a lè lo a multiply pẹ̀lú conjugate rẹ̀ ó dẹ̀ rí pé tó bá wo eléyìí pẹ̀lú tá a ti ṣe sẹ́yìn sọ̀rọ̀ pé ó jẹ́ tá à ń pè ní difference of two square rẹ̀ má dẹ̀ gbàgbé kí ni difference of two square ní pé tó bá ní a plus b a minus b kódà conjugate eléyìí náà lélẹ́yìí náà torí a àti b kan náà ni ṣùgbọ́n tó dáhùn láàrin ni pé plus minus má dẹ̀ gbàgbé pẹ̀lú òfin òun náà ni pé kí ni a plus b a minus b ó máa fún mi ní kí ni a square minus b square so tí wàá bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ òun ni pé a times a squared a times b minus ab a times b plus ab b times b minus b square ajá sí pé dàdàngọ́mí méjèèjì yóò gẹra àwọn kí ló kúnlẹ̀ a square minus b square má wá gbàgbé pẹ̀lú àlàyé tí mo ṣe ipe tí n bá ní root a mi plus root b kí ni conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ root a minus root b ajá sí pé tí n bá lò papọ̀ pẹ̀lú òfin difference of two square sọ̀rọ̀ pé difference of two square lòun náà plus lèyí minus ní nǹkan kan náà ni wọ́n ajá sí pé lè náà mọ̀ jẹ́ root a square pé kan square alákọ̀ọ́kọ́ minus what square ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ fún mi ní kíni a minus b ó rí pé radical yẹn sọ̀rọ̀ pé gé kúrò bó la ṣe get a minus b root a times root a ní ó mọ̀ jẹ́ root b times root b lòun náà mọ̀ jẹ́ so eléyìí náà mọ̀ fún wa kí wọ́n láǹfààní conjugate yìí òun náà ni pé
nígbà mìíràn o lè ní denominator tó jẹ́ pé yóò ju táàmù kan lọ. Má gbàgbé a ní tó bá ti jẹ́ pé táàmù kan ni kò sí láburú ń bẹ̀, èyí tá kàn ṣe ni pé ká multiply pẹ̀lú kíni o, pẹ̀lú radical òun. Sọ pé tó bá ní root a ní denominator tó dẹ̀ fẹ́ gbé tó fẹ́ rationalize ẹ̀, òun náà ni pé kíni multiply rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú root a yẹn yóò gbé radical òun kó or rationalize ẹ̀. Bẹ́ẹ̀ tó bá ti wá lọ ju táàmù kan lọ tí èyí bá sí táàmù kan kọ́, ajá sí pé tó bá fẹ́ gbé kúrò yín tó mọ̀ ṣe ń bẹ̀ náà ni pé kíni o mọ̀ multiply pẹ̀lú conjugate. Má dẹ́ gbàgbé pé a máa ń lo conjugate náà láti ṣe kíni láti fi rationalize. Kí àlàyé tí mò ń ṣe kó lè yé wa yékéyéké, jẹ́ fún wa ní àpẹẹrẹ. Àpẹẹrẹ àkọ́kọ́, simplify root 3 minus 4 root 3 plus 4. Láti ṣe léyìí kò le rárá. So o lè kọ́kọ́ multiply out, o sì lè lo difference of 2 square rẹ̀. Tó bá multiply out yóò jẹ́ eléyìí times eléyìí àbí root 3 times root 3, that is 3 àbí. Eléyìí multiply by eléyìí yóò jẹ́ plus 4 root 3. Eléyìí times eléyìí minus 4 root 3. Eléyìí times eléyìí minus 16. Ó di pé 4 root 3 minus 4 root 3 mo jẹ gbèsè 4 root 3 mo ní 4 root 3 lọ yóò gẹ̀rà hàn. Kí ni ó kù? 3 minus 16. Àjẹ́ sí pé minus 13. Bẹ́ẹ̀ tó bá fẹ́ dá láàmú o lè lo difference of 2 square rẹ̀. Òun ni màá sì mọ́ lò nínú àwọn fídíò tó ń bọ̀ ìníǹdì láti túlẹ̀. Òun náà ni pé sọ pé conjugate eléyìí léléyìí nọ́mbà kan náà ni, ṣùgbọ́n minus délé láàrin plus délé láàrin. Kí ló ṣe? Òun náà ni pé ó mú táàmù alákọ̀ọ́kọ́ ó square rẹ̀ minus táàmù ẹlẹ́ẹ̀kejì ó square rẹ̀. Ó rí pé kí ni root 3 square 3 ni àbí minus 4 square 16. 3 minus 16 ó rí pé ó jẹ́ minus 13. Sọ pé ìkan yá ju nǹkan lọ, ìkan yá ju ìkan lọ. Kí n wá fún ẹ ní àpẹẹrẹ mìíràn. Example. So simplify the following by rationalizing the denominator. So wọ́n ní ká simplify ẹ̀ ká rationalize the denominator. A ní 2 root 5 plus root 3 divided by 3 root 5 minus root 3. Láti ṣe léyìí síwájú kò le rárá. Mọ́ gbàgbé pé àti tẹ̀síwájú ni pé kó rationalize denominator. Rationalize ni pé kó gbé radical ń kúrò. Ṣùgbọ́n radical yóò lè kó fúnra rẹ̀ àyàfi tó ṣe kíni tó gbé kúrò. Táàmù ti wá ju ọ̀rọ̀ kan lọ sọ̀rọ̀ pé tó bá pẹ́ ọ̀rọ̀ kan ká gbé root 5 yìí nìkan ló wà ń bẹ̀. Tó bá fẹ́ gbé kó náà ni pé ó kàn multiply pẹ̀lú root 5 lásán. Bẹ́ẹ̀ tí wọ́n ti pé méjì báyìí kí lọ́mọ ọ́ lò ọmọ multiply pẹ̀lú conjugate rẹ̀. So ti yé báwọn. Kí wá ní conjugate 3 root 5 minus root 3. Sọ pé conjugate rẹ̀ ni conjugate of 3 root 5 minus root 3. Kí ni ọmọ fún ọ? Yọmọ fún mi ní kí ni o 3 root 5 plus root 3. So ti yé wá báyìí. Ajá sí kó ọmọ multiply pẹ̀lú conjugate numerator àti denominator rẹ̀. Tí yóò máa jẹ́ kí ni 2 root 5 plus 3 root plus root 3 divided by 3 root 5 minus root 3. Abi multiply by 3 root 5 plus what? Root 3 divided by 3 root 5 plus root 3. Ó rí pé tó bá ṣe síwájú sí kí lélẹ́yìí ọmọ jẹ́ ọmọ gbàgbé tó bá fẹ́ multiply root méjì papọ̀ ajá sí pé ikọ̀ nọ́mbà pẹ̀lú ikọ̀ nọ́mbà, ikọ̀ radical pẹ̀lú ikọ̀ radical. Ilé ọmọ fún mi ní kí ni 6 times root 5 2 times 3 àbí 6 root 5 times root 5 that's 5. Ọmọ fún wọn ní 5 then plus ọ̀yá tún mélèyí pẹ̀lú léyìí náà yóò jẹ́ 2 times 1 2 root 3 times root 5 yóò jẹ́ root 15 yóò jẹ́ 2 root 15. So yé wa then plus root 3 times this yóò jẹ́ kí ni 3 root 15 then plus root 3 times root 3 that is 3. Ó ti yé wa báyìí divided by ó yẹ kó tá a bá wọlé yìí náà conjugate ara wọn ni 3 root 5 3 root 3 3 root 5 root 3 tó kàn yàtọ̀ ní minus plus kí ló mọ̀ ṣe. So ó lo difference of 2 square pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú yóò jẹ́ 3 root 5 squared minus root 3 squared.
ajá sí pé tó bá ṣe síwájú sí kí lélẹ́yìí ó máa fún ọ eléyìí ó máa jẹ́ 30 plus 2 root 15 plus 3 root 15 root 15 kan náà ni yóò máa jẹ́ 5 root 15 plus 3 then divided by 3 square 9 times root 5 square, that's root 5 times root 5 òun máa jẹ́ 5 àbí then minus root 3 square yóò fún ẹ ní 3 mo rò bóyé wa so ìjẹ́ tí ó bá ṣe síwájú sí eléyìí ó máa jẹ́ kí ni 33 plus 5 root 15 divided by 45 minus 3 àbí yóò máa jẹ́ 33 plus 5 root 15 plus 5 root 15 divided by what 42 ajá sí pé tí answer rẹ̀ ó jẹ́ nìyẹn ó rí pé kò lè rárá so ìta tí ń ṣe gbọ́ tẹ́lẹ̀ náà là ń ṣe ṣùgbọ́n tó yàtọ̀ ńbẹ̀ náà ni pé kí ni o tó yàtọ̀ ńbẹ̀ náà ni pé ọmọ lo òfin surd ó jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ eléyìí tó gbẹ̀yìn so kó fi lè yí wa dáadáa question wáìkì lòun náà so question náà ìbéèrè náà sọ pé simplify 2 divided by 3 minus root 2 plus 1 divided by 3 plus root 2 alákọ̀ọ́kọ́ nìyẹn so leaving your answer in the form a plus b root 2 ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní find the integers integers m àti n eléyìí tó jẹ́ pé kí ni o such that nígbà tó bá jẹ́ pé m plus n root 2 1 minus root 2 everything squared is equal to what? Is equal to 2 minus root 2 is equal to 2 minus root 2. Láti ṣe kò lè rárá alákọ̀ọ́kọ́ ó rí pé béèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní 2 divided by 3 minus root 2 plus 1 divided by 3 plus root 2. Kí ni ó fún mi? So mo lè find the LCM mi láì dára mi láàmú 3 minus root 2 3 plus root 2 eléyìí mélòó lórí inú eléyìí pé eléyìí àti eléyìí ó gẹ̀rà wọn kí ni ó kúnlẹ̀ 2 into 3 plus root 2 plus 3 eléyìí náà ó gẹ̀rà wọn yóò kú kí ni o 3 minus root 2 ìjẹ́ tó bá ṣe síwájú sí tó bá multiply bracket rẹ 2 times 3 6 plus 2 times root 2 2 root 2 plus 3 minus root 2 so ti yí wa báyìí mọ́dẹ́ gbàgbé pé difference of 2 square lélẹ́yìí pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú ajá sí pé yọmọ jẹ́ 3 squared sọ pé kankan náà ni minus kan wò délé láàrin plus délé láàrin mo lọ́kàn mú táàmù aláwọ̀kọ́ ó square rẹ̀ minus táàmù ẹlẹ́ẹ̀kejì ó square rẹ̀ bákan náà kí ni wọ́n máa jẹ báyìí 6 plus 3 yóò jẹ́ 9 àbí plus 2 root 2 minus root 2 má gbàgbé mo ní root o lè mọ òró gẹ́gẹ́ bí nǹkan báyà oní pen méjì minus pen nìkan sọ pé yóò mọ fún ẹ ní kíni root 2 divided by 9 minus what? Ó rí pé 2 root 2 square yóò fún mi ní 2 àbí ajá sí pé ọmọ jẹ́ 9 plus root 2 divided by 7. Ó wá gbọ́dọ̀ dúró síbí báyìí torí tó bá wò béèrè rẹ wọ́n leaving your answer in form of what? A plus b root 2. So ajá sí pé mo lè pín fún àwọn méjèèjì lọ́kọ̀ọ̀kan ilé ọmọ jẹ́ 9 over 7 plus root 2 over 7. Ó rí pé ó ti wà ní in form of a plus b root 2. Kódà ìbéèrè mi wọ́n lè ní kí n wá a mi àti b mi ajá sí pé tí n bá fẹ́ wá a mi kí ni a mi ọmọ jẹ́ mi báyìí 9 over 7 kí ni b mi ọmọ jẹ́ mi báyìí root 2 divided by 7. Sorry so b mi ọmọ jẹ́ kí ni 1 over 7 nígbà yẹn pé wọ́n ní a plus b root 2 ní ajá sí pé nọ́mbà pẹ̀lú nọ́mbà radical pẹ̀lú radical so n tí ó kàn ṣẹ́kù ní 1 over 7 lásán tó ti yé wa báyìí. Ìjẹ́ tí eléyìí bá yé wa yà ẹja ṣe ìbéèrè kejì ó rí pé wọ́n ní kí ni o tá bá ní m plus n root 2 àbí 1 minus root 2 squared is equal to what? 2 minus root 2 so wọ́n ní ká wá ní tí kí ni o m àti n ọmọ jẹ́ tó bá lo idea eléyìí tí mo ṣe tán ọgbọ́n tí mo ṣe lò tán ajá sí pé tí n bá nírú eléyìí
So sọ́ọ̀dì tí n bá ní relé lẹ́gbẹ̀ẹ́ kan tí máa ní mí lẹ́gbẹ̀ẹ́ kejì ajá sí pé sọ́ọ̀dì tí n bá ní so omi ìgbé ìtọ́ dádúró fúnra rẹ̀ yóò mọ̀ jẹ́ ẹmu èyí tó lẹ̀pọ̀ mọ́ root 2 òun ni ó mọ̀ jẹ́ ẹni ọgbọ́n mo lè dá omi ìgbé mo lè divide pẹ̀lú 1 minus root 2 square so ó kàn jẹ́ sí divide both sides by 1 minus root 2 square dàbí so yóò máa jẹ́ kí ni n plus n root 2 minus root 2 divided by 1 minus root 2 square tó bá dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé mo lè sọ pé kọ́kọ́ expand ilé ó fi multiply àwọn ilé wa call it like that nǹkan kan náà ló get nínú àwọn ẹwà tí ń bẹ fún ìmọ̀ ìṣirò nìyẹn yóò máa jẹ́ n plus n root 2 minus root 2 divided by tó bá expand ilé yìí sọ pé yóò fún ẹ ní 1 minus root 2 ìjẹ́ tí o bá ṣe síwájú sí yóò fún ẹ ní m root 2 2 minus root 2 1 times root 2 minus root 2 times 1 minus root 2 then plus 2 so yẹ bó ṣe jẹ́ 2 root 2 times root 2 ni mo sọ wọn pé root a times root a root gàfárì times root gàfárì náà ni yóò máa fún mi ní n root 2 kí lélẹ́yìn ọmọ jẹ́ 2 minus root 2 divided by what 3 minus 2 root 2 so yẹ wa 1 plus 2 3 equal number then minus 2 root 2 mo jẹ gbèsè root 2 mo tún jẹ gbèsè root 2 àwọn pé gbèsè mi ti jẹ́ méjì tó wá ní root 2 lẹ́yìn eléyìí kí ló wá ṣe hàn pé mo lè rationalize denominator by yóò máa jẹ n root 2 minus root 2 divided by 3 minus 2 root 2 then ó wá multiply pẹ̀lú conjugate ẹ̀ àbí pẹ̀lú àlàyé so kí ni conjugate eléyìí ọmọ jẹ́ 3 plus root 2 root 2 nítorí bá ṣe fún Táyé ọmọ ṣe fún Kàndé ló jẹ́ multiply pẹ̀lú numerator àti denominator wa tó bá ṣe síwájú sí root 2 times 3 eléyìí ọmọ fún mi ní 6 àbí 2 plus 2 root 2 yóò mọ jẹ́ 4 root 2 má gbàgbé number pẹ̀lú number radical pẹ̀lú radical minus 3 times root 2 yóò jẹ́ 3 root 2 then minus 4 so yẹ bó ṣe jẹ́ 4 2 times 1 so pé 1 ní number by 2 root 2 times root 2 times 2 4 so di yàrá then divided by má gbàgbé conjugate làwọn méjèèjì o lè lo difference of 2 square pẹ̀lú àlàyé iwájú ilé ọmọ jẹ́ kí ni 3 squared minus 2 root 2 everything squared àbí so tó bá ṣe síwájú sí ilé ó jẹ́ n plus n root 2 6 minus 4 yóò fún ẹ ní 2 àbí plus 4 root 2 minus 3 root 2 a lè rò wọ́n papọ̀ sí lè yọ wọ́n kó torí táàmù wọn ti papọ̀ ṣùgbọ́n kí ni 4 root 2 minus 3 root 2 ó dàbí ké ní àga mẹ́rin àbí bisikíìtì mẹ́rin minus bisikíìtì mẹ́ta yọ bisikíìtì mẹ́ta kó ní bisikíìtì mẹ́rin kí ni ó kù bisikíìtì kan yóò jẹ́ root 2 divided by 3 square that is 9 minus 2 root 2 square yóò máa fún ní 4 so pé tó bá square yóò jẹ́ 4 times kí ni root 2 square náà 2 àbí ó gbé tó bá ṣe síwájú sí yóò máa fún mi ní kí ni o yóò máa jẹ́ 2 plus root 2 divided by 9 minus 8 yóò máa jẹ́ 2 plus root 2 divided by 1 ajá sí pé n plus n root 2 mi yóò máa jẹ́ kí ni o 2 plus root 2 ó rí pé àti ṣe gan kí ni ẹmú mi yóò máa jẹ́ ń bì ó rí pé ẹmú ń ṣe déédéé ń tọ́ dá dúró mi báyìí náà yóò máa jẹ́ 2 kí ni ẹni mi yóò máa jẹ́ so òun ni pé ń tọ́ wà níwájú root 2 yóò jẹ́ 1 so tìrì ó rí pé kò le rárá eléyìí ni bó ṣe mọ̀ ṣe tó jọmọ́ bẹ́ẹ̀ mọ́ gbàgbé mo ṣe lọ́mọ rationalize òun náà nípa ọmọ ṣe kíni ọmọ multiply numerator àti denominator pẹ̀lú kíni o pẹ̀lú conjugate rẹ̀ ọmọ multiply numerator àti denominator pẹ̀lú conjugate rẹ̀ so ìjẹ́ tí eléyìí bá yé wa mò ń rọ̀ ọ́ láti ṣe ìbéèrè eléyìí tó jọ irú èyí tí mo ṣe ṣe yìí so tó bá ṣe é tán kó gbìyànjú láti lọ ṣe kíni o láti kọ ìbéèrè tó bá ní sí comment section rẹ ìjẹ́ tó bá gbádùn fídíò mi mò ń gbìyànjú láti like subscribe kó sì like rẹ títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ ṣeun.